wọn wá láti bí ọ̀sẹ̀ mélòó. ọ̀rọ̀ Alhaja Kudi number one. obìnrin tí ó ní ọkọ òun kú at the age of 36. tí ó ní àwọn fámílì ọkọ òun wọ́n ṣe bákanbákan. bẹ́ẹ̀ wá lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tún ti bábò mi jọ torí pé lẹ́yìn ìgbà tí wọ́n wá táwọn fámílì wá tá a yanjú ẹ̀ tí wọ́n ní tó bá di Monday ìjẹta yìí gbogbo àwọn kan tí wọ́n ní mọ́tò ní o owó ní o wọ́n ó ṣètò ẹ̀ tí àwọn kálukú sì gbé ayé rọrùn a bá rí kọ́ọ̀lù padà wọ́n bá ní rárá o wọ́n ṣàtúwò fún mú bí kò jọ igbá kan àwo kan bàbá ní kò sí wàhálà dépò kí obìnrin kó wá dúpẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé yẹ ó ti tán ká tún wá mọ́rọ̀ mi ṣùgbọ́n lálẹ́ ìgangan ni àwọn ẹbí ọkọ ẹ̀gbọ́n bàbá ìyàwó ó ti dé bàbá ìyàwó lédi yẹn ó wá àwọn fámìlì ọkọ àwọn náà wá pè wípé ókè o bàbá ìyàwó ti wá ṣùgbọ́n àwọn fẹ́ jẹ́ kí àti bàbá ìyàwó àti ẹbí ọkọ àwọn fẹ́ jẹ́ ká pe àwọn papọ̀ ọ̀rọ̀ kan wà táwọn fẹ́ sọ láfi ní lábẹ́ aṣọ wa túnú àwa ní ká a ṣe yùn lọ́la. ọ̀rọ̀ tá a yanjú yẹn gbogbo tá a yanjú yẹn a wà tó ti wà pending so ọ̀rọ̀ píkọ́ wa dúpẹ́ lálẹ́ náà ìyẹn náà wà pending níta bá sọ sí lọ́la a mú wa lọ́tọ̀ ọ̀la wa ni ìyá ìyàwó bàbá ìyàwó àtàwọn ẹbí ọkọ wọn jọ pàdé lágídígbò lọ́la àti ìyàwó náà bẹ́ẹ̀ ni gbogbo wọn jọ pàdé ń bí lọ́la ibi tá a bá wá sọ sí àmúbọ̀ lọ́tùnla. torí pé ó dà pé lọ́dún yìí àwọn èèyàn ń complain gbogbo ètò tá a bá ti ṣe a máa mú bí èyí tá a bá ti parí lábẹ́rẹ́ náà ká máa mú wá kí wọ́n máa gbọ́ ìdí náà ti sọ yẹn fún ẹ last year ó mọ̀ pé ó sì kó gbogbo ẹ̀ wá ní ending. tó yẹ sọ behold. all things shall pass away. so tí òun náà bá ti behold ètí wọn náà fẹ́ ṣe fún mi ẹ behold ni o. bẹ́ẹ̀ rọ ìyẹn yàtọ̀ síra wọn. ẹ bẹ́ẹ̀ ta o. ọmọ mi rántí. kéde. wọ́n ń pè bìkan lápítẹ́ lákẹ́lẹ́ ń bì. sọ́tàn. ìyá kan wà ń bẹ́ ń bẹ́ eléyìíkò ni lọ́dọọdún eléyìíkò ó dirun tí ó ga báyìí ni eléyìíkò àmọ́ jó wọn àmọ́ pé ìyá ń gbọ́ ọdọọdún kan àwọn èbó ti wá dé wọ́n ti ń ṣe títì tó ti Ọ̀yọ́ jábàdàn wọ́n wá pé ìyá ibi ẹjọ́ dé ìdá o èbó wà ní títì o ìyá mọ̀já títì o ìyá mọ̀já títì o òun ò jòjá títì ni eléyìíkò lápítẹ́ mọ̀ jòjá títì o bí àṣejòjá títì nu àwọn jálùkèrè wọn ló ń gbaná hilux nǹkan kan ò tí ì dé bí àṣejòjá ìdìbò ní what is this? This is fantastic. wọ́n bá gbéyà wọ́n bá di wọ̀nú mọ́tò jálùkèrè wọ́n bá fẹ́ mọ gbéyà rọ̀ yà ẹ̀yìn èbó ẹ̀dúró èbó ọ̀gbọ́n tí ń wí kí wọ́n kónú mọ́tò kí wọ́n mọ́ lọ wọ́n sọ̀rọ̀ àdì mùsíọ̀mù wọ́n ń gbé lọ yàbá gbé mo ṣe wéré mo bóyìnbó lọ. Alhaja Kudi rò pé iléeṣẹ́ ọlọ́pàá kò sí professional ń bẹ̀. Alhaja Kudi rò pé àwọn ọlọ́pàá ò lẹ́jẹ̀ la. Alhaja Kudi rò pé owó lè ra ọlọ́pàá Nàìjíríà most especially àwọn ọlọ́pàá Ìyágànkù ẹlẹ́yẹlé àti Ìyágànkù náà. Alhaja Kudi rò wípé òun lè ṣe kó wọn jẹ lọ. Alhaja Kudi da obì ọ̀dà. Alhaja Kudi pèkápèká ìka ọ̀jẹ́. Alhaja Kudi lọ́rọ̀ òru ọgbà. ìgbà tí Alhaja Kudi bí àpèrè ọba wò ó agídí inú àrán inú àìgbọràn ìjọra ẹni lójú ilà Alhaja Kudi bá ń bẹ̀ tó gbá Alhaja Kudi débi ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ jẹ́ ká bá àwọn èèyàn ẹni tí Alhaja Kudi tó ló kú tó dá sí tó sì tún fọlọ́pàá kó àwọn èèyàn rẹ̀ what level of callousness wickedness ìyá tó bímọ ń bẹ láyé àwọn ẹbí rẹ̀ ń bẹ láyé kìí ṣe pé wọ́n gbà kọ́ ọ fẹ́ kìí ṣe pé wọ́n fi ọ ní ṣùlọ́kà ó mú sọ́dọ̀ ọwọ́ ọmọ dọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ léyàwó ẹ̀ dànù ó dẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ ó ṣẹ́ẹ̀dẹ̀ àwọn òbí ẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ àwọn fámìlì ẹ̀ wọn ò lè dọ́dọ̀ ẹ̀ mọ́ ọwọ́ akú ò lè ké gbàjarè ọmọ ibi táàbúrò rẹ̀ ń gbé ọmọ gbogbo àwọn èèyàn rẹ̀ ò lè ké gbàjarè pé ẹgbà mi ò jẹ́ bẹ́tẹ́ ti gbọ́ ọmọ lé lọ o ó sì dá sí ó sì kíbọlẹ̀ ó sì rẹ́bẹ̀ mọ́lẹ̀ ó sì tún gbé fúláwà sí ọwọ́ akunlé rẹ̀ rí gidi ọwọ́ adi láńlẹ́dì ibi tí ọba rẹ̀ jánu àwọn ẹbí wa béèrè pé àwọn èèyàn àwọn tó kú ń kọ́ àwọn kan wá ní ọlọ competition against wọn pé wọ́n threaten life ẹ̀ tó ti wà threatened by your attitude already ìwọ gan ti threaten life ara rẹ̀ ọwọ́ ọ̀hà lásán kí àìwọ́ tiẹ̀ mọ́ ṣe hùn lásán kọ́ mọ́ sọ̀rọ̀
ẹjọ́ là bóògùn ró tó bá fi gbogbo ayé yìí lóògùn oh my god ẹ jẹ́ ní ọ̀dọ́ wọn ẹ ká Mr. Tao bó o ní nǹkan. ẹ kálẹ̀ gbogbo ọmọ Nàìjíríà. níbo lọ̀rọ̀ dé dúró gbogbo àwọn èèyàn jákèjádò àgbáyé ní o Nàìjíríà nìkan kọ́ o wọn ò jẹ́ ń sún o níbo lọ̀rọ̀ Alhaja Kudi dé wọ́n ń sọ o. ìgbà tá a dé station lé ní torí ènìyàn náà nà fún ọ ní appointment ìgbà tá a débẹ̀ lé ní wọ́n ṣáà sọ fún wa pé wọn ò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ torí kò sí nǹkan tí mo fẹ́ sọ wọ́n ṣáà ní kọ́ lọ lock kọ́ lọ gba ẹ mọ̀ pé àwọn ní complainant ní pé kọ́ lọ gba complainant kọ́ dá padà ní pé wọ́n ti di accused. ayé ọ̀wọ́n ọlọ́pàá àwọn ò ní bàjẹ́ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ̀yin ọlọ́pàá ẹlẹ́yẹlé mo ń gbọ́. so wọ́n ṣáà ní kọ́ lọ pẹ̀lú kí tẹ̀ lórúkọ tó wá sí wọn ìyẹn wòlíì pásítọ̀ tó wá sí wọn. pásítọ̀ tó lọ sí wọn. wọ́n ti mú kó ń ṣe pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn. ok gbóná ti rí. ọ̀nà rí he I don't know. wọ́n kàn lè mú. wọ́n lè mú on road but wọ́n ti mú mechanic. tó ní tó sọ story wọ́n ti mú. good. so àwọn mẹ́rin lọ́ṣẹ̀ wà níyàn but wọ́n ti lọ́ọ̀kì wọn up. wọ́n ti tì wọ́n mọ́lé. bẹ́ẹ̀. good. Ọ̀yọ́ State Commissioner of Police ẹ bá pàtẹ́wọ́ fún wọn. thank you. àwọn ọlọ́pàá tó wà nídìí mátà yìí ẹ dàtẹ́wọ́ bò wọ́n. thank you. pásítọ̀ dà. ojú mi gbòòrò gan débi pé n fẹ́ mọ̀ pé wọ́n mọ̀ ń wò. àtàfà ọ̀yà mo fún yín ìṣẹ́jú kan ẹ bá ń ṣàdúrà fún àwọn ọlọ́pàá tó wà ní chájì mátà yẹn àti gbogbo àwọn ọlọ́pàá àti etí ń gbọ́ mi lálẹ́ àti etí ọ̀gbọ́ mi tí wọ́n ń ṣerú iṣẹ́ yìí. ìyá ìtì ròpin ó ló ti yan oúnjẹ gbé ọkùnrin tó ju ẹ̀dá yẹn kú ní sùlọ́jọ́ yẹn náà bá ń ṣàdúrà fún àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ lórí àwọn tó wà bẹ̀rẹ̀ lórí Commissioner of Police lọ́yọ̀ State bẹ̀rẹ̀ lórí àwọn tó wà ní mátà yìí pátápátá nígbà èmi ti mọ̀ pé ọlọ́pàá ti change ni ó ti jẹ́ pé bí n bá pàdé àwọn ọlọ́pàá ń ta àwọn DPOs yẹn bá ṣe ń ṣe pẹ̀lú mi bá ṣe jọ́ ṣe ní ọkàn pè mí pé Alhaji àgbúrò yìí mà lọ ọlọ́pàá àwọn ẹni bí wọ́n ti yọ wọ́n dànù nù wọn ẹni tó jẹ́ níbi gan tí ọ̀fẹ́ kú òun bẹ́ẹ̀ wọ́n ti change it by fire by force ọ̀ya bá ń ṣàdúrà fún wọn bẹ̀rẹ̀ lórí Commissioner of Police Ọ̀yọ́ State kọ́ wá bọ́ sórí ẹ tí ń ṣe mátà yìí gangan àti gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n ṣe bẹ́ẹ̀ mo fọ́ ṣẹ́jú kan. bíbélì pé ìgbèlékè kò ti la oòrùn wá bẹ́ẹ̀ ni kò ti wọ oòrùn wá Ọlọ́run ni onídàájọ́ ń gbé nìkan sókè òun rẹ̀ nìkan nílẹ̀ ẹni tí gbé èèyàn ga ẹ̀yin ọlọ́pàá tí ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí Commissioner of Police ni o AIG ni o IG ni o DCP ni o àti àwọn inspector officers tí wọ́n wà ní ìcháàjì ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run yóò gbé yín ga. Àmín Jésù. èròǹgbà rere Ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ. Àmín Jésù. bíbélì wí pé bí Olúwa kò bá pa ìlú mọ́ àwọn tí ń jí ń sí lásán ni a jẹ́ wípé Ọlọ́run fi ìṣọ́ àti ààbò àwọn ènìyàn sí ìkápẹ́ ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀ṣọ́ aláàbò bí ẹ ti ń dáàbò bo ìlú ilé yín yóò wà ní àlàáfíà. Àmín Jésù. ọmọ yín yóò wà ní àlàáfíà. Àmín. ọkọ yín yóò wà ní àlàáfíà. Àmín. aya yín yóò wà ní àlàáfíà. Àmín. bí ẹ ti ń ṣiṣẹ́ ìlú lọ ẹ ní délé bẹ́kún. Àmín. ẹ ní pàdé ẹkún lọ́nà. Àmín. aláàbò ní Góṣẹ́nì yóò fa ààbò rẹ̀ bò yín o. Àmín. lórí ẹjọ́ èyí tí ẹ bẹ̀rẹ̀ tẹ́ wà nídìí kéèsì yìí ẹ ṣe àṣeyọrí. Àmín. bàbá rẹ̀ tó fẹ́ ṣàṣeyín Olúwa kó bá wọn wí. Àmín Jésù. ọfà ọ̀tá ò ní báyìí. Àmín Jésù. ògo yóò jẹ́ ti Jésù. ìkànnì àgídìgbò kó wà ní àlàáfíà. nítorí pé mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. àfà ọ̀ya. Wallahu khairun hafizun wa huwa arhamur rahimin. àbọ̀ Ọlọ́run tó dájú tí ò sí ń ta lè fi wé yóò máa bẹ pẹ̀lú yín o. Àmín. ẹ ní sisi òfin dáná. Àmín. ẹ ní kángun ọ̀rọ̀ yín síbi ẹ̀wọ̀n. ẹ ṣe tẹ́ fẹ̀yìntì lẹ́nu sẹ́tẹ́yìn náà máa jẹ̀gbádùn wàhálà tẹ́ ẹ ṣe. bí ẹ ti do ìyá yìí nínú bí ò ti sí ọmọ ìyá yìí láyé mọ́ lórí pé wọ́n ń rí traces ìdájọ́ òdodo inú ìyá yẹn dẹ̀ ń dùn pé ọmọ òun ò kú dànù lásán ẹ̀yin náà ò ní gbé ọmọ sí i ẹ máa bẹ pẹ̀lú ìdùnnú kódà bí èmi gan ṣe gbọ́ ní Nàìjíríà yìí pé ẹni tó lọ fi ẹ̀sùn kàn yẹn wọ́n ó tún wá sọ ọ́ dẹni tí wọ́n mú síkùn lẹ́ẹ̀kan náà
ẹ ṣe dáadáa púpọ̀ dáadáa ò ní kú nínú ayé yìí àdéhùn ọlọ́run ní pé aljasa olè ìsàn illa lè ìsàn fábí ayé aláyé rabbikuma tukaziba wọn ò ní fi ìbànújẹ́ san fẹ́yìn náà ìdùnnú lọ́rọ̀ yín ọmọ já sí Agídìgbò àti gbogbo ikọ̀ Oríyọmí ló dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìjáàjì kéèsì pé aburú ò ní ṣe yín o Oríyọmí náà ò ní ṣiṣẹ́ o Agídìgbò ò ní bàjẹ́ la haula wala quwata illa billah. ẹ ṣeun nítorí wọn ni ẹ wá báyìí. wọ́n ní kọmíṣánná ní pé ìjọ Wednesday ni kọmíṣánná máa gbọ́ case. ọjọ́ mẹ́jọ. ìjọ mẹ́jọ. tọ́ ní pé ìjọ mẹ́jọ nìkan kí n wá. yóò sì máa ṣe fàájì bẹ́ẹ̀ ní ìjọ mẹ́jọ. bẹ́ẹ̀ ni tọ́ ó ti dá ẹ bá tún ti lọ́jọ́ mẹ́jọ tẹ́ ẹ bá tún bá bọ̀ ẹ já gbọ́ ẹ ṣeun ẹ já Alhaja Kudi ó ṣe fàájì ẹ ṣeun bẹ́ẹ̀. olùpẹ́ o ẹ ṣeun Olúwa wà pẹ̀lú yín o àmín ẹ àmín ṣeun àmín tí yóò ní gbé o. àmín àmín. yé kọ́kọ́rọ́